Alólóńgí ní ti gàjà o, Dẹ́kunlé olóńgí ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, máa yìí kò tiẹ̀. Ògo ni fún Kristi lókè ọ̀run. Hallelujah. The Lord is good all the time. All the time the Lord is good. Ẹ jẹ́ a dúpẹ́ fún ọba àwọn ọba. Ọlọ́run tó dé mi àti ẹ̀yin sí ní òwúrọ̀ yìí. Ọlọ́run tó kà wá yẹ gẹ́gẹ́ bí alààyè ọkàn. Òkú tó ti kú kò lẹ́yìn ọ́ bàbá. Torí pé mo wà, èmi á yìn ọ́ bàbá. Òkú tó ti kú kò má lẹ́yìn ọ́ dádì mi o. Torí pé mo wà, mo wá yìn ọ́ bàbá. Wíwá tí mo wà láàyè agbára mi kọ́. Wíwá tí mo wà láàyè ògo ni forúkọ rẹ. Alààyè ọkàn kí hallelujah níbi tó bá wà. Ẹni tí Ọlọ́run ṣe lógo. Ẹni tí Ọlọ́run dá lọ́lá, ẹni tí Ọlọ́run kà kún gẹ́gẹ́ bí alààyè ọkàn tó kà sí gẹ́gẹ́ bí alààyè ọkàn lónìí. Ìwọ tó ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi ni mo bá sọ̀rọ̀ yẹn o. Ìwọ tó ní oore ọ̀fẹ́ láti wò mí ni mo bá sọ̀rọ̀ yẹn o. Mo fẹ́ kó pariwo hallelujah ńlá kan níbi tó bá wà. 1, 2 go. Hallelujah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó dé mi àti ẹ sí lónìí. Ẹ̀yìn ni fún ẹni tó kà wá yẹ gẹ́gẹ́ bí alààyè ọkàn. Tí ìbá ṣe ohun tó kà wá yẹ, who are we to be alive today? His grace and His mercy and His love kept us in this life. So we need to give Him praise. Tó bá jẹ́ pé owó máa ra ẹ̀mí ni, tó bá jẹ́ pé owó máa fún yàn ní ẹ̀mí gígùn, kò sí olówó kankan tó máa kú. Ṣùgbọ́n àánú Ọlọ́run ló fi kà wá yẹ o. Ẹ jẹ́ a dúpẹ́ ká máa yin Ọlọ́run. The Lord is good. Lórúkọ Jésù ò ní bá wọn kú kú òjijì. Lórúkọ Jésù ò ní parẹ́ máyé. Lórúkọ Jésù ò ní sọnù. Lórúkọ Jésù ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀. Bó ṣe le tó lórílẹ̀-èdè kò ní le mọ́ o. Lórúkọ Jésù kò ní le mọ́. Àánú téèyàn kan ò rí rí ó yá lọ rí gbà. Ayé rẹ kó gba ìgbédìde. Jésù Olúwa wa, amen. Mo fẹ́ ká gba àdúrà láàárọ̀ yìí. Bó ṣe ń gbọ́ mi, gbìyànjú láti dira láti gba àdúrà. Nítorí ohun tó ṣe pàtàkì ni mo fẹ́ ká gbàdúrà lé lórí. Ohun tó ṣe pàtàkì ni mo fẹ́ ká gbàdúrà lé lórí. Ká tó tẹ̀síwájú, má gbàgbé mi lọ́mọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, Stella, Prophetess Stella, àyànfẹ́ Jésù. Bẹ́ẹ̀ pè mí láyànfẹ́ Jésù máa dá yín lóhùn. May the Lord bless you in the name of Jesus. Yes, this is the altar of mercy. Níbi tí àánú ti ń wá yàn rí. This is the altar of mercy. Níbi tí àánú ti máa ń locate ènìyàn. Altar of mercy rèé. Níbi tí àánú ti ń sọ ẹ̀gàndògo. Altar of mercy rèé. Níbi tí ìdè ti máa ń já. Níbi tí ìyìn ti máa ń já ogun. Lórúkọ Jésù. Èmi ò mọ ohun tó ń là kọjá o. Ṣùgbọ́n gbọ́ lẹ́nu mi. Gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè. Ohun tó ń là kọjá yẹn lónìí ó dópin bẹ́ẹ̀. Lórúkọ Jésù, ọwọ́ ńlá Elédùmarè tú ọ sílẹ̀. Ohun tá a máa gbàdúrà lé lónìí. Ká tó gbàdúrà yẹn, mo fẹ́ kí n jẹ́ kó yé ọ dáadáa. Kó o lè mọ̀ múra láti gbàdúrà. A fẹ́ sọ̀rọ̀ nípa orúkọ. Hey, it's a very big thing. Orúkọ jẹ́ ohun tó ní agbára gan. Orúkọ jẹ́ ohun tó jẹ́ pé òun ni ó jẹ́ tán fi ń dánimọ̀.
tẹ́ bá fẹ́ pè mí sìn ẹ bá pé obìnrin yẹn àìmọye obìnrin ló wà ó kúrú ó ga àwọn kan wà èmi nìkan kọ́ ló kúrú tó ga ẹni tó ń describe yẹn òun nìkan kọ́ ló sanra ṣùgbọ́n tá a bá dárúkọ rẹ̀ òun ló máa fi mọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ tó bá fẹ́ ba yé ènìyàn jẹ́ orúkọ rẹ̀ la máa ń dá sà tó bá fẹ́ tú tí orí ènìyàn bá fẹ́ sọ̀rọ̀ orúkọ rẹ̀ la máa ń dá tí ọlọ́run bá fẹ́ ṣàánú ènìyàn orúkọ ni a ní ẹ lọ sí ilé lágbájá rí kábà sèǹdè kérébò sèǹdàlà ní ìgbà tí èṣù tó ń lọ tó kọjá níwájú ọlọ́run nígbà tó kí ọlọ́run ọlọ́run wá bí léèrè ǹjẹ́ o tiẹ̀ kíyèsí ìránṣẹ́ mi ẹni tí inú mi dùn sí ẹni tó ń ṣèfẹ́ mi Jóòbù orúkọ ni mà orúkọ ni sà orúkọ la fi tá bá sọ pé ọba á wò pé ọba ìlú kan a máa dárúkọ ẹ̀ ni tí ènìyàn bá fẹ́ lọ gbé àyànmọ́ ènìyàn sínú májẹ̀mú òkùnkùn ìṣẹ̀dá àti orúkọ ẹ̀ pẹ̀lú orúkọ ìyá tó bíná máa lò tó o bá fẹ́ bọ́ nínú ogun orúkọ rẹ ní sà orúkọ nípa nínú ayé ènìyàn orúkọ máa ń jẹ́ kí ó máa ń tú èèyàn dá orúkọ dẹ̀ máa ń gbé èèyàn ga èmi ò mọ nǹkan tó bá ayé rẹ múlẹ̀ pẹ̀lú orúkọ tó gbé wáyé ìwọ tó lè ṣàmìyàn dà èyí tí ò jẹ́ kó rí àánú gbà èyí tí ó jẹ́ kó wà ní koríta kò yé mi mọ́ tó bá lè ṣàmẹ́ lórúkọ Jésù iná àti ààrẹ Olódùmarè pààrẹ lójijì a máa orúkọ ni mo fẹ́ kó gbàdúrà fi tara gbàdúrà o àwọn kan nígbà tó máa sọ wọn lórúkọ tó dáa tán wọn á bọ́ sórí Facebook wọn á yí orúkọ wọn padà ìjọ tí ẹ mọ ìtumọ̀ orúkọ tó ń jẹ́ ta ló sọ ẹ́ lórúkọ ọ̀rọ̀ wo ló lò rí bá kàṣẹ́ndèrìà àṣẹ wo ló wà lẹ́nu ẹ̀ nígbà tó ń pe orúkọ ẹ̀ ó máa gbàdúrà láàárọ̀ yìí àṣẹ wo ló lò tó fi pè ọ́ àṣẹ wo ló lò irú ahọ́n wo ló ní tó fi dá orúkọ ẹ̀ àwọn tó wẹ̀ fún ọ nígbà tó gborúkọ tán àwọn tó wẹ̀ fún ọ nígbà tó gborúkọ tán gbọ́ mi dáadáa àwọn wo ló dá orúkọ ẹ̀ níbi tí ò yẹ kán ti dárúkọ ẹ̀ èyí tó wá ń takò ìṣerere àti àánú tó yẹ kó rí gbà tó bá ṣàmẹ́ lónìí ayérayé tú ọ sílẹ̀ ó máa gbàdúrà ní sà máa bá mi share ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ máa share ẹlòmíà ni my name is a good name orúkọ mi ń jẹ́ kinní kan orúkọ wo ní ìran bàbá rẹ̀ jẹ́ tó tara wọn jáde orúkọ surname tó ń jẹ́ yẹn ibi tó ti jáde ibi tó ti ṣẹ̀ wá báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe jáde ohun wo májẹ̀mú wo ló di orúkọ yẹn mú ohun tá a máa ṣiṣẹ́ lé lónìí nìyẹn ó máa fi tara gbàdúrà ní sà màmí ó máa fi tara gbàdúrà mo fẹ́ kó pariwo níbi tó o bá wà májẹ̀mú tó so mọ́ orúkọ mi èyí tí mo fi ń jẹ́ kọ́lá wọlé tí ọlọ́ọ̀wọ́nú ilé mi èyí tí mo fi ń jẹ́ ire mi dé tí ire ò tẹ̀ mí lọ́wọ́ májẹ̀mú tó so mọ́ orúkọ mi tí ò jẹ́ kí ìlérí àti májẹ̀mú ó ṣẹ nínú ayé mi iná àti ààrẹ Olódùmarè bàjọ́ lọ sọ́dọ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ májẹ̀mú tó so mọ́ orúkọ tí mo gbé wáyé èyí tí ò jẹ́ kí ìlérí àti májẹ̀mú Ọlọ́run ó ṣẹ nínú ayé mi ó yá iná àti ààrẹ Olódùmarè bàjẹ́ ó yá 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 bàjẹ́ Jésù Olúwa wa àmín gbàdúrà yìí dáadáa gbàdúrà yìí o ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ share o ẹ máa share gbàdúrà yìí o fi ìtara gbà o ó yẹ kó o ti bọ́ lọ́wọ́ ogun àwọn tó sọ ọ́ lórúkọ pásítọ̀ nìyẹn mi ò jiyàn pé kì í ṣe pásítọ̀ àáfàá ni mi ò jiyàn pé kì í ṣe àáfàá àṣẹ wo ló wà lẹ́nu ẹ̀ àwọn wo ló wà níbẹ̀ nígbà tó ń sọ mí lórúkọ
èyí tí wọ́n yí orúkọ rere tí òbí mi fún mi tán yí padà sí ìbànújẹ́, èyí tí wọ́n gbà kí ìlérí orúkọ tí mo gbé wáyé ó ṣẹ, ó máa pariwo pariwo níbi tó wà ní, ó máa pọ orúkọ Jésù. Má jẹ̀mú tó yóò jẹ́ kí má jẹ̀mú Ọlọ́run ó ṣẹ nínú ayé mi, má jẹ̀mú tó sọ̀rọ̀ òdì sí orúkọ mi, èyí tí ò jẹ́ kí ìlérí ó ṣẹ. Iná àrá Ẹlẹ́dùmarè ó yá kọlù orúkọ Jésù. Mímọ́ má jẹ̀mú èyí tí ò jẹ́ kí ìlérí Ọlọ́run ó ṣẹ, èyí tó sọ̀rọ̀ burúkú sínú ayé mi, ó yẹ ìgbiná o, ó yẹ ìgbiná o, ẹ máa gbiná, 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 ẹ máa gbiná. Jésù Olúwa wa, àmín. Orúkọ ṣe pàtàkì sà, máàmí, orúkọ máa ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. Tí n bá fẹ́ gbàdúrà fún yàn, bẹ́ẹ̀ yàn bá pè mí, wọ́n bá ní prophetess pray for me, ohun tí máa kọ́ béèrè ni pé kí lorúkọ yín. Nítorí nínú orúkọ rẹ̀ ní mẹ́sẹ̀gì máa ti jáde, nínú orúkọ rẹ̀ ẹ̀mí mímọ́ ti máa tú àwọn àṣírí kan nínú orúkọ rẹ̀, nítorí orúkọ ní ipa nínú ayé ẹ̀dá. Rí bàrẹ̀ àkàbọ̀ ṣẹ̀dá, orúkọ ní ipa nínú ayé ẹ̀dá. Ẹni tó lè ṣe àmì níbi tí ó wà yẹn, orúkọ tá a sọ ẹ́ èyí tí ò jẹ́ rọ́nà àbáyọyọ, orúkọ tá a sọ ẹ́ tán lẹ́yìn kan ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìran tó ti jáde, ṣùgbọ́n ẹni náà kò ní láárí, ẹni náà bó ṣe lọ sílùú òyìnbó ló ṣe padà, tán wá wù ẹ́ sùsùsù tó sọ ẹ́ lórúkọ yẹn, tó wá ṣe lòdì sí àyànmọ́ tó gbé wáyé, tó bá ṣe ọ̀mẹ́, ayérayé o, ayérayé o, arúgbó ọjọ́ tó yí ohun gbogbo padà lórúkọ Jésù lónìí, Olúwa yí padà. Ẹ ṣàmì ń bẹ̀ yẹn, àní lórúkọ Jésù, ayérayé yí padà. Ó máa gbàdúrà o. Orúkọ, there was a time, àwọn kan wọ́n mọ̀ mí sẹ́lẹ́gbẹ́lẹ́, and I called my husband, I called him pé orúkọ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ wá, ibo ló ti jinlẹ̀ wá, báwo ló ṣe rìn. Orúkọ yìí mo ní ẹ̀mí mi ń takò, èmi ò fẹ́ jẹ mọ́ o, mo ní mi ò fẹ́ jẹ mọ́, ṣùgbọ́n nítorí mo wò ó sùn àwọn tó ń jẹ́ orúkọ yẹn, ìkórìtà wo náà wà, báwo náà ṣe ń rìn, ohun gbogbo ló ń ṣẹlẹ̀ sí wọn. O nílò láti èmi mo like máa gba research when it comes to names, mo máa like máa gba research kan, mo ní orúkọ yìí mo gbọ́dọ̀ yí padà. Ọlọ́run máa change orúkọ Abrahamu. Kí nìdí tó fi change ẹ̀? Nítorí pé ó fẹ́ kó jẹ́ bàbá orílẹ̀-èdè gbogbo. Tí Ọlọ́run gan bá lè mọ pàtàkì orúkọ, tó dẹ̀ yí ayé Jábẹ́sì padà, tó jí orúkọ rẹ̀ kúrò ní Jábẹ́sì. Ẹ rántí pé ìyá Jábẹ́sì ó sọ ní Jábẹ́sì nítorí pé ohun tó ń là kọjá lásìkò ìgbà tó bí. Ó wá ní ìbànújẹ́ ni màá máa pè é o. Ẹni tó máa ṣe àmì yẹn dà, orúkọ tá a sọ ẹ́, èyí tó ta ògo tó takò ògo tó gbé wáyé, orúkọ tá a sọ ẹ́ tí ò jẹ́ kó rí àánú gbà, ìwọ tó lè ṣe àmì yẹn dà, ayérayé yìí padà lórúkọ Jésù. Olúwa yí padà lónìí, lórúkọ Jésù. Olúwa yí padà lónìí. Orúkọ tá a sọ ẹ́, orúkọ dáadáa tá a sọ ẹ́ táwọn òbí ẹ ronú sí, tán mú jáde nínú Bíbélì àbí nínú Quran, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn tó sọ ẹ́ ní agbára àbí àwọn ẹ̀mí tó wà lágbègbè ìgbà tí wọ́n ń sọ ẹ́, wọ́n wá yí padà tí ò jẹ́ kí ìlérí ó ṣẹ. Báwo la ṣe máa pèèyàn ní blessing, tá máa pèèyàn ní ìbùkún, tá dẹ̀ máa tòṣì? Báwo la ṣe máa pèèyàn ní Kọ́láwọlé tó jẹ́ pé ibi tó bá ti wọ̀ òṣì ló ń wọ bẹ̀, àwọn ayé ti kíwọ́ bọ̀ ni? Ìwọ tó lè ṣàmì yẹn dà, ọwọ́ tó ń bẹ tó yí ayé rẹ padà, ọwọ́ tó yí orúkọ rẹ padà sáìdá lónìí, ọwọ́ náà kò gbé dànù lórúkọ Jésù, ọwọ́ náà gbé dànù. Mo wí mi ò dá wí, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Ìkórìtà tó gbé dúró yẹn, èyí tí orúkọ rẹ tó ń jẹ́ kó máa dùn ara ìrìn lójú kan,
kò jẹ́ kó lọ síwájú, kò jẹ́ onítẹ̀síwájú. Ẹlòmíì lọ sí abroad, wọn jẹ́ ó lákòjọ. Ẹlòmíì ó ti sọkú àná dànù ni. Ẹ̀yà kan ni mo ṣe prayer kan fún. Mo ní àpẹẹrẹ ni mo wò wọn àjọ ẹ̀yọ. Wọ́n kàn jẹ́ òṣìṣẹ́ ń rọ́wọ́ kò rí nǹkan kan báyìí gbé ṣe. Kò rí nǹkan kan dì mú, kò rí nǹkan kan sọ pé nǹkan báyìí tí ó dẹ̀ ti lọ, ó ti wà lábroad over 20 years. Ó máa pariwo lẹ́ẹ̀kan, àdúrà yẹn kẹyọ kan. Gbá dáadáa níbi tó bá wà. Ó máa pariwo, agbára tó yí orúkọ mi padà. Agbára tó sọ ègún sínú orúkọ mi. Agbára tó gbé orúkọ mi sínú ìdè. Ó yẹ parẹ́. Agbára rẹ̀ ó yẹ sọ́dọ̀ orúkọ Jésù. Mi mímọ́, agbára tó gbé orúkọ mi sínú ìdè, agbára tó gbé orúkọ mi sínú ìparun, ó yẹ parẹ́ o. Iná Ọlọ́run jó yẹn, iná Ọlọ́run jó yẹn, iná Ọlọ́run jó yẹn. Ẹ máa parẹ́, ẹ máa parẹ́, ẹ máa parẹ́, ẹ máa parẹ́. Jésù Olúwa wa, àmín. Jẹ́ sọ̀rọ̀ àṣẹ mẹ́ta sínú ayé ẹ. Ìwọ tó nígbàgbọ́ ni. Ó fẹ́ jẹ́ àjọ gbàdúrà lórí ohun kankan. Ó ti mọ nọ́mbà tó máa pè mí sí 081-194-66225. Jẹ́ àjọ gbàdúrà. Sí, mo sì fẹ́ sọ̀rọ̀ lórí orúkọ ẹ̀ nítorí ogun gan. Mo fẹ́ kájọ gbàdúrà. Pè mí, jẹ́ ń bẹ wádìí ohun tá a ti so mọ́ orúkọ rẹ̀. Jẹ́ ń bẹ bí adániwáyé léèrè. Ọlọ́run fún oníkálùkù ní ìrántí ẹ o. Ìwọ má sọ orúkọ rẹ ni, a máa fi hàn mí kedere ni. Ohun tó ń là kọjá yẹn, àṣírí máa tú. Agbára Ọlọ́run dẹ̀ máa sọ̀kalẹ̀ wá dẹ̀ bọ̀ lọ́wọ́ ogun. Pè mí sórí nọ́mbà àbí kó send message 081-194-66225. Ìwọ tó sí Nàìjíríà, ó ti mọ̀ pé ó máa fi +234 sí 081-194-66225. Jẹ́ àjọ gbàdúrà. Ibi tá a di orúkọ mi mọ́, èyí tí ò jẹ́ kí n bá láàánú mi pàdé. Ibi tá a di orúkọ mi mọ́, tí ò jẹ́ kí n rí ògo lò. Ibi tá a di orúkọ mi mọ́, tó jẹ́ kí n máa ṣàṣedànù. Ibi tá a di orúkọ mi mọ́, tí ò jẹ́ kí n rọ́mọ bí. Ibi tá a di orúkọ mi mọ́, tí ò jẹ́ kọ́ mi ó wá mi kàn. Ẹ̀mí mímọ́, ó yá tú mi sílẹ̀. Orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ibi tá a di orúkọ mi mọ́, tí ò jẹ́ rí ògolo, tí ò jẹ́ ráàánú gbà, tí ò jẹ́ rójú rere, tí ò jẹ́ rọ́kọ mi, tí ò jẹ́ rọ́mọ mi, tí ò jẹ́ ráyà mi, tí ò jẹ́ rí ojú rere. Ó yá tú mi sílẹ̀. Olúwa tú sílẹ̀. Olúwa tú mi 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 sílẹ̀. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Ìwọ àmì máa ṣe àmì mẹ́ta fáyà kan ló máa ṣe. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ máa bá mi share. Àmì mẹ́ta fáyà kan ló máa ṣe. Ire mẹ́ta ni máa wí sí ọ. Mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè. Bó ná idà yìí sínú ayé rẹ. Ìwọ tó ń gbọ́ mi ni o. Ìwọ tó ń gbọ́ mi ni o. Tó dẹ̀ ní ìgbàgbọ́ nínú ìpè yìí. Òun ni mo ń sọ fún ọ. Mo nà sínú orúkọ tó gbé wáyé. Èyí tí ò jẹ́ kó rí àánú gbà. Ogbón tí a ti ṣe sínú orúkọ rẹ. Èyí tó tako ìṣerere àti àyànmọ́ tó gbé wáyé. Bó o bá ti ṣe àmì mẹ́ta fáyà kan lórúkọ Jésù, idà Elédùmarè bà á jẹ́ o. Lórúkọ Jésù, idà Elédùmarè ó bà á jẹ́ o. Ẹlẹ́ẹ̀kẹta rẹ̀, ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Mo dúró mi ò dá dúró, mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Mo kí ẹnu bọ ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀yin tí mo na Bíbélì yìí sí, ìwọ tó ń wò mí yẹn gangan ni. Ìwọ yẹn gangan ni mo ń bá wí. Orúkọ ohun tá a ṣe lòdì sí orúkọ rẹ. Nígbà tó ń kúrò lórílẹ̀-èdè, tán ní alágbájá mà ti ń lọ. Ẹjẹ́ ó lọ. Àwa ilé àràpò tí ń jókòó dèdí. Tá ti mú orúkọ rẹ lọ sínú ìgbàlẹ̀ òkùnkùn. Tí ò jẹ́ kó rí àánú lò níbi tó wà yẹn. Èyí tó jẹ́ tí ò jẹ́ kó rere ó ṣiṣẹ́ fún ọ. Tí ò jẹ́ kí ire rẹ ó dé. Tí ò jẹ́ kí àánú rẹ ó sọ̀kalẹ̀. Bí mo ṣe na Bíbélì sí ọ, wọ́n gbọ́ iṣẹ́ tá a ṣe láti bà ayé rẹ jẹ́. Lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ bà á jẹ́ o. Ṣàmín. Ẹ̀mí mímọ́ bà á jẹ́ o. Ẹlẹ́ẹ̀kẹta rèé. Èmi ò mọ bí tí a ti gbé orúkọ rẹ sí. Ṣé inú omi ni? Àbí inú igi?
àbí inú afẹ́fẹ́ tán ní kó máa lòdì sí ayé rẹ, tán ní kó máa lòdì sí ìgbéga rẹ, ìwọ tó lè ṣe àmì yẹn ni. Idà Elédùmarè ni mo nà sí ọ yìí, ó ní mo nà sí ọ yìí, mo nà sí orúkọ tó gbé wáyé, mo nà sí orúkọ tó gbé wáyé. Obikíbi tí a fi orúkọ rẹ pamọ́ sí tó ń ṣe lòdì, tí ò jẹ́ kó rí ògolo, tí ò jẹ́ kí àyànmọ́ ṣẹ, bó o ṣe ṣe àmì yẹn, bó o ṣe ṣe àmì yẹn, lórúkọ láti Jésù ni mo wí, lórúkọ láti Jésù ni mo wí gẹ́gẹ́ bí ikọ̀ pẹ̀lú ìrìjú àti ìrìjú Elédùmarè wípé iná Elédùmarè gbé orúkọ rẹ jáde níbẹ̀. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gùn, kò yípo padà, bẹ́ẹ̀ lórí, bẹ́ẹ̀ ni wòlíì rẹ̀ sọ. Jésù Olúwa wa, àmì mẹ́ta, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Kó dára fún ọ lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí, Prophetess Stella Àyànfẹ́ Jésù ló ń sọ̀rọ̀. This is Altar of Mercy, níbi tí àánú ti ń fọ̀hún sínú ayé ènìyàn. Ó fẹ́ ká jọ gba àdúrà lórí nǹkan kan, ó ti mọ nọ́mbà tó o máa pè mí sí 08119466225. Mẹ́sẹ̀gì mi tí mi bá gbé, ìwọ mẹ́sẹ̀gì WhatsApp nọ́mbà mi ni, send mẹ́sẹ̀gì, send orúkọ rẹ. O nílò láti sọ ohun tó ń là kọjá, ẹ̀mí mọ́ máa tú àṣírí yẹn. Lórúkọ Jésù wàá bọ́ lọ́wọ́ ogun, wàá bọ́ lọ́wọ́ ogun. Mo sọ fún àwọn èèyàn pé àwọn ètò prayer kan wà nílẹ̀, àwọn ètò prayer kan wà nílẹ̀. O fẹ́ bọ́ lọ́wọ́ promise and fail. O fẹ́ bọ́ lọ́wọ́ promise and fail. Ọ̀sẹ̀ yìí àwọn ètò iṣẹ́ tó wà nílẹ̀ fún ọ, pè mí kó bá mi sọ̀rọ̀. Lórúkọ Jésù wàá rí àánú gbà. Lórúkọ Jésù wàá bọ́ lọ́wọ́ ogun. Ẹ̀yin tẹ́ fẹ́ san ìdámẹ́wàá, àwọn kan ń béèrè wá, àwọn fẹ́ san ìdámẹ́wàá o. Àwọn ọmọ àkáǹtì tán máa fi sí òǹrè 1224224223. Access Bank ni Stella Àjọkẹ́ ló máa gbé jáde. 1224224223. Lórúkọ Jésù wàá bọ́ lọ́wọ́ ogun. God bless you in the name of Jesus. It is well with you in Jesus' name. Yá pàdé lọ́jọ́ mi ire. God bless you.